Breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá káti ẹ̀ tó wo náà ẹjọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe ẹ lè máa gba àwọn notification oríṣiríṣi. Idariji Ese Alagbo kí n tó rí kọ́mẹ̀ntì Yinka TNT because bàbá ń kìlọ̀ ìwà bàbá ń pàrọwà fún èèyàn Ọlọ́run bá mi ń gbọ́ má mutí má ṣàgbèrè àjọ ara wa là ń ṣe Ọlọ́run ọba tèmi ò níyàwó tẹ́ fẹ́ gbà kò níyàwó tẹ́ pèsè kọ́kọ́ sí kọ̀rọ̀ kò dẹ̀ lọ́tí tí ó tà fún wa gbogbo ń tá a bá ṣe láyé yìí ilé ayé wa ló wà fún gbogbo àwọn òfin pátá gbogbo èèwọ̀ pátá fún ìtọ́jú ayé ara wa ni a ti sọ̀rọ̀ nípa àwọn èèwọ̀ tó jẹ́ èèwọ̀ mọ́tótó lásán ọ̀pọ̀lọpọ̀ má ṣe ń lọ jẹ́ wípé fún àlàáfíà ara wa lásán ni kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bá a bá ṣe má jókòó sórí odó má fọwọ́ gbèjò má jẹ́ lẹ́nu ọ̀nà má fọwọ́ kólẹ̀ gbogbo àwọn èèwọ̀ ọ̀hún fún àlàáfíà ara wa ni má jẹ́ lẹ́nu ọ̀nà torí kẹ́ni tí ó bá kọjá ó lè tètè ráàyè kọjá kó má disturb wọn ẹ ń bá wa lóun ọ̀fẹ́ jẹ́ kó dìde kó lẹ́nu ọ̀nà tó fẹ́ dá ọ kọjá kó má bàa gbọ̀ndọ̀ tí sóúnjẹ tó fẹ́ jẹ ń lè wọ́n wà fún ọ̀dà náà má fọwọ́ kólẹ̀ ẹ ń bá fọwọ́ kólẹ̀ ọwọ́ rẹ̀ ọmọ gbọ̀n bíi ta lárùn ẹ̀gbà bàbá ńlá arọ́ ni sharp object lè wà nù ilẹ̀ tó fẹ́ kó má gùn ọ lọ́wọ́ ni má fọwọ́ gbèjò torí òtútù àyà ni ẹ ń bá fọwọ́ gbèjò àrọ́ san pa irọ́ ni torí òtútù àyà ni káwọn ọmọ kékeré ọmọ sọ ní òjò dílé ẹ má jókòó lórí odó bí èèyàn bá jókòó lórí odó tó bá yasó olúwa rẹ̀ wọ́n gbé gàjà méje kó tó má kú bàbá ńlá arọ́ ni odó oúnjẹ la fi ń wá bẹ́yìn àgbàlagbà bá jókòó bẹ́ẹ̀ ọmọ kékeré ń wò yín ìjọ́ tó ní ó jókòó bẹ́ẹ̀ tí ó gbọ́n sẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń gbẹ tẹ́ bá ti dẹ́rù bá wípé àyàn gbọ́dọ̀ yasó sórí odó wọ́n gbọ́dọ̀ gbéyàn gàjà méje àjà méje wo ló wà ládùúgbò tí tẹ́ fẹ́ gbéyàn gùn nísìnyí ọmọ gbọ́dọ̀ jábọ́ lẹ́yìn abiyamọ bí wọ́n bá jábọ́ lẹ́yìn rẹ̀ iye ọkọ kan ó kù mọ́ lórí iye ìyàwó kan ó kù mọ́ lórí baba ńlá arọ́ ni ká lè handle ọmọ kéékèèké with care ká má bàa gbé wọn fún ọmọ kéékèèké tí ó jà wọ́n mọ́lẹ̀ jíjà mọ́lẹ̀ wọ́n lè fa párọ́ wọ́n lè fẹsẹ̀ kàn wọ́n lè fọrùn rọ́ wọ́n lè ṣe léṣe so gbogbo àwọn nǹkan yìí fàlàáfíà ara wa ni ọ̀dà pàwá wá sórí ètò torí pé àwọn kan ṣe sọ́ọ̀mù mẹ́ta àwọn kan ò sí sọ́ọ̀mù mẹ́ta ẹ dákun bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá mi share program yẹn torí Ọlọ́run ẹ jẹ́ kí n bẹ̀ yín ní ẹ bá mi share program yẹn so torí pé àwọn kan ṣe sọ́ọ̀mù mẹ́ta wọn ò sí sọ́ọ̀mù mẹ́ta ó ń kọ́ ni kàyéfì ìdí ni pé ìgbìyànjú the effort God bless you brother mi God bless you with the sticker God bless you I love you so ó kọ́ làkọ́kọ́ nǹkan ni yóò parí fídíò mi ó jáde lọ́la mi ó jáde lọ́sẹ̀ tí ń bọ̀ mi ó jáde lóṣù tí ń bọ̀ mi ó jáde lọ́dún tí ń bọ̀ oríṣiríṣi fídíò wọ́n bára wọn dàpọ̀ nínú ilé ni ó jáde síta but àwọn kan tó attach mọ́ personality ẹ̀ tí ó ṣe nǹkan ọ̀hún ó wà very very important then bíyàn bá wà very very important majority wa alákìyèsí ni wá àmọ́ báyàn tọpinpin nǹkan dékun kọ̀dán Yorùbá ní olókùú lòun ò sòkú ẹ má gbàgbé àwọn abániṣe o wọ́n advice ẹ débi pé ìwọ tó ti fẹ́ mọ́kàn kó o bí bọ́ fẹ́ sòkú bàbá ẹ fẹ́ sòkú ìyá ẹ fẹ́ sòkú grandmother ẹ fẹ́ sòkú grandfather ẹ tán bá advice ẹ ó pick lọ́la wípé mo fẹ́ ṣe ṣùgbọ́n àwọn bàbá wa sọ pé olókùú lòun ò sòkú abániṣe ò gbọ́dọ̀ sọ pé kó lọ pa ẹyin ńlá kí ni wọ́n ń pè ní ẹyin ńlá màálù tí kì í níwò yẹn náà ń pè ní ẹyin ńlá so now àwọn agbọ̀ràndùn alágbàtà tí sọjà dọ̀ wọ́n here and there
ṣùgbọ́n àwọn àṣírí tú jáde wípé fídíò yẹn wọ́n ń ta sílé àràbù ni. Now fídíò tẹ deliberately fi síta tẹ wá ń bẹ̀bẹ̀ tẹ wá ń apologize lọ́kàn yín ẹ̀dẹ̀ ti bìlẹ̀ pé tẹ bá ti ṣe fídíò tẹ ti apologize ó ti tán náà nìyẹn. n ti ń bí mi nínú ni pé àwọn èèyàn kan ò fẹ́ jẹ́ kéèyàn sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n ní ẹ fi ilẹ̀ jàre kálukú ló wà entitled sí life ẹ̀ yes sí life ẹ̀ you are entitled to your life nínú ilé rẹ nínú bedroom rẹ nínú sitting room ẹ nínú building ẹ nínú compound ẹ. ṣùgbọ́n tó bá ti gbé life ẹ lórí social media you are not entitled to it anymore. fúnra lára ẹ ló gbé wá bá àwọn èèyàn tó wá ń ta wípé tó n tà ń ṣe nínú ilé wa rí ẹ wá bá wa dá sí because ìgbà tán pera wọn sínú ilé we were not there. kò sí kankan nu wa ń bẹ̀. ńgbà tán lọ gbéra wọn lé gbéra wọn lóòtẹ́ẹ̀lì àsí ń bẹ̀ ńgbà gbéra wọn sórí ibùsùn àsí ń bẹ̀ ńgbà tán kí nǹkan bọ̀ra wọn ń dì we were not there. ṣùgbọ́n mọ́mẹ́ǹtì tí wọ́n ti mú ìkan nínú irinṣẹ́ ìṣù yìí irinṣẹ́ ìṣù ni o ìwúlò tí ń bẹ lára ẹ̀ ò ṣeé kà o ṣùgbọ́n irinṣẹ́ ìṣù ni gbogbo ń tó bá fẹ́ pátápátá mẹ́mẹ́. ńgbà tán ti lè kì kan nínú irinṣẹ́ ìṣù yìí mọ́lẹ̀ fúnra lára wọn tí wọ́n hàn kámẹ́rà ẹ̀ fúnra lára wọn tí wọ́n gbé síbi tí wọ́n ń ṣe kò tó tí ì di gbogbo ayé ńgbà náà ṣùgbọ́n fúnra lára wọn tí wọ́n tẹ̀ sórí ìtàkùn ayélujára ó ti di ti gbogbo ayé a máa discuss ẹ̀ náà sórí yín ò pé ni sẹ́yìn ò kí ń discuss tèèyàn ni gbogbo àwọn tó ń sọ pé ká mẹ́nu kó kàn mọ́ dákẹ́ kán mọ́ sọ̀rọ̀ nípa èyí majority wọn lẹ́nu wọn máa ń yá tó bá jẹ́ pé lòmíì ló ṣẹlẹ̀ sí i ẹ̀gbọ́n olórin kan ni ó ní bó sọ ọmọ ẹlòmíì ló kó wọn agéyèyè wọn adákẹ́ o bó bá jẹ́ lòmíì ló ṣẹlẹ̀ sí wọn bẹ̀yìn tí ẹ̀ní mẹ́nu kó o ń bẹ̀ ẹ̀ní dákẹ́ ń bẹ̀ so bó ṣe wá rè yìí kò sẹ́ni títí ẹ̀ ò lè bá no one is saint no one is perfect òní ni Sisi Alagbo ọ̀la lè jẹ́ tọ̀dọ̀ mi kò sí bí mo ṣe wá fẹ́ stop yín pé kẹ́ mọ́ discuss ẹ̀ discuss ẹ̀ kò sí tí mo fẹ́ sọ pé kẹ́ mọ́ ṣe yẹ̀yẹ́ ẹni tó ṣe yẹ̀yẹ́ ó ṣe yẹ̀yẹ́ àwọn kọ̀ọ̀kan náà sì mọ pity arábìnrin tó sì kẹta wọn ó ló mú kí náà pè é Sinai ká má dárúkọ torí live àwọn nǹkan tán máa ń mu tí máa ń gbẹ̀mí wọn ó lọ wà lẹ́gbẹ̀ẹ́ òun mo lọ́ọ́ fẹ́ kú bó o bá fẹ́ kú ò ní ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ń pọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹjọ́ ẹ̀sẹ̀ máa pàrọwà fún ọ ìwọ ló nílé ayé ẹ̀ náà ìgbọ́lọ́pàá àwọn èèyàn ti kú lónìí arákùnrin tí àwọn ọlọ́pàá yìnbọn pa kò sọ pé ó kù kó ikú òwú kù because ó tún bẹ̀bẹ̀ fẹ́mi ẹ̀ wọ́n dẹ̀ wá wò pé kọ́ gba tọ̀dọ̀ ẹ ló máa yá ìbànújẹ́ nìkan ò túlù òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ìyá àti bàbá rẹ ni wọ́n lè léyìn fámìlì yín ló lè léyìn nǹkan sí gba tán gbé kámẹ́rà sí ọ lójú tán gbé kámẹ́rà sí ọ nídìí fúnra lára rẹ lọ ń yáta tó ń ṣe yá máa kẹ́ kámẹ́rà sí ọ nídìí fúnra lára rẹ lọ gba fóònù lọ́wọ́ Sisi Alagbo tó rìkọ́ọ̀dù Sisi Alagbo àtọkọ tiẹ̀ náà ọwá ni wọ́n lo nǹkan fún ọ ni ọmọọmọ kì í sì wọ́ gangan nu òdìkejì rẹ ni njó mu nǹkan ń bẹ̀ wọn náà fún ọ ní nǹkan mu kí lọ wá mu ojú rẹ tá à ń wò nu kámẹ́rà hàn àfi tó bá jẹ́ mi ojú ẹ̀ tá à ń rí nu kámẹ́rà hàn fúnra lára rẹ fọwọ́ sí nǹkan tí wọ́n ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ nǹkan wá ẹ̀sẹ̀ advice ẹ̀ kọ́ lọ kọ petition my lovely sister petition tó kọ sọ́gbọ́ ọlọ́pàá tètè lọ gbà jáde fúnra lára ẹ̀ yóò sọ pé ọkọ̀ petition mọ́ kọ̀ work ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ní February àṣírí tún ní May ọwá ẹ̀sẹ̀ ń kọ petition ní May does that make any sense kọ̀ọ̀kan ọlọ́pàá mọ̀ náà kò sí test kankan tán lè ṣe mọ́ ó ti wẹ̀ láìmọye ìgbà ìwọ gangan ó ti forí sí ewé ìsopù ó ti fi fọ abẹ́ láìmọye ìgbà so yóò ní kàrámọ̀ tó yóò ní dì í fàìsẹ̀ ń bá káàkiri lẹ̀ advice kẹ́kọ̀ọ́ work mọ́ ọwọ́ aláyè rẹ̀ bàjẹ́ kò ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ gbówó ọ̀bàrún sí lè yàn ràn lọ́wọ́ ọmọ tánà tí ó dẹjọ́ sí làálùpà aláyé lọ láyé ẹ̀ bó bá sì wà rẹ̀ ni tó fẹ́ bá yí ara ẹ̀ jẹ́ èèyàn lè ràn lọ́wọ́ ayé ta wà yìí ní tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò gba kẹ́nìkan ẹ̀sẹ̀ mọ́ wàásù fẹ́ nìkan because ìwàásù gan òdówó ìwàásù gan ẹ máa yín mú sí yàn ni ǹdẹ́ máa ṣépè fún yàn pé kí lọ́kàn tá ń fọ̀rọ̀ lọ
wọ́n máa ṣe bí ẹni pé àwọn làwọn gbọ́n jù wọ́n máa advice èèyàn nìyẹn ọlọ́gbọ́n ayé àwa náà dẹ̀ ní láti advice ẹ mọ́ bó bá ti wo ni là á ṣe mọ̀lẹ́ ẹni láàfin ṣe bó bá ṣe wù ọ́ ló ṣe lè lólé ayé ẹ̀ now kí n má fọ̀rọ̀ gùn kí n tètè yọ̀ǹda ẹ̀yin ìyá àti bàbá mi so mo wá rí apology Sisi Alagbo directed by Yinka TNT Yinka bó bá ń gbọ́ mi mo lórí ọ̀fẹ́ láti mọ Yinka TNT níwọ̀nba. She's a public figure, very popular indeed. And I will never condemn what she is doing. But olójú inú olójú sàkúnláwa. Ńgbà tí Yinka bẹ̀rẹ̀, I was aware. Mo rí pé ọ̀rọ̀ Yinka TNT, ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀, àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kì í sọ ọ̀pọ̀lọpọ̀. Ó jẹ́ kí n wo ìran tá a wà yìí, ó jẹ́ kí n wo generation tá a wà yìí. But this generation doesn't love truth. Wọ́n fẹ́ nǹkan tó serious. Wọ́n fẹ́ nǹkan tó lè change life wọn, tó lè mú ayé wọn dáa, tó lè mú wọn tẹ̀síwájú, tó lè mú ìgbé ayé rere bá wọn. They wanted to catch cruise. Because as far as I'm concerned, Nti Yinka TNT, sorry to mention your name. Bó bá ṣe dọ́là ó lè bú mi. Kọ̀ọ̀kan èmi Nti Yinka TNT fi popular kì í ṣe ń tó yẹ kí ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjìrè gidi ó fi popular ọ̀rọ̀ olókolóbò àìgbé lórí social media ṣe ti dó ìyá ọkọ yín rí ṣe ti dó bàbá ọkọ yín rí ṣe ti dó àbúrò ọkọ yín rí ṣe ti dó ọ̀rẹ́ ọkọ yín rí ṣe ti dó ẹlẹ́hàá rí gbogbo àwọn nǹkan yẹn wà irritating. Sorry o má bínú o ìyákọ mi o ọjọ́ ọjà ọ̀rọ̀ ló pé là ń ná o tí ẹ ń bẹ lára ẹgbẹ̀dú àrán ọba ti yẹ sọ́tọ̀ ọba fi Sisi Alagbo lẹ̀ oko àánú lọ́wọ́ àjẹ́ kó nù because deliberately ni wọ́n upload kínní yẹn tó bá jẹ́ pé nìkẹta wọn lọ upload ẹni sọ ńlá máa face ọkọ níyàwó ni ìyàwó lọ́kọ ni ọkọ bíi sweet ìyàwó bíi singọ́ọ̀mù ìpanu làwọn méjèèjì kí ni ìyàtọ̀ nú ọmọ bá ń tálẹ̀ wọn ikú ògbé kan ìkan jẹ́rù ìkejì ń jẹ yẹpẹ̀ ìkan ògbé kan ní eégún ilé labala kí ni ìyàtọ̀ nù Sisi Alagbo kí ni ìyàtọ̀ nù ẹni tó pẹ́rẹ́ lọ́kọ́ ẹnjìní àdàgbà mọ́dánú afọ́nú amúmímọ̀ràwé wọ́n ń pè ń jìgólò tó ń kọrin I was like ṣé lè serious ṣé lè mọ nǹkan tó ń ṣe báyìí life continues lọ́dọ̀ tiẹ̀ àwọn èèyàn fi ṣe ẹ̀yẹ́ pé gbogbo ẹ̀pọ̀nù kìkì ńlá gbogbo ẹ̀pọ̀nù orí ilé mi ò máa gbọ́n pọ̀n mu máa kẹ́pọ̀n jẹ máa kẹ́pọ̀n mu àlédì yẹn gọ̀ mo ti mí ìsìgẹ́ yẹn máa kẹ́pọ̀n mu ẹ̀pọ̀n pàpàpọ̀ ẹ̀pọ̀n lálálálálá ó dàbí eré lóòótọ́ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ eré ìjọ tó bá ká ní lára làádìí kúkújó ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín lèèyàn fi rín because àwọn tó yẹ kó jẹ́ role model tó yẹ ká rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lára wọn àwọn náà ń ba ayé jẹ́ yìí nígbà tí Yinka bẹ̀rẹ̀ I was like ọ̀nà tí kálukú bá mọ̀ náà ni yóò fi eléyìí tèmi mọ̀ lèmi ń tọ̀ péèjì mi ọmọ kú òní kọ̀mọ̀ tí ì pé 300,000 followers o láti 2010 ká sọ pé ó wà active gangan ní 2018 that was almost 8 years ago àmì tí ìfọjọ́ kan wá sórí social media kí n wá blabbery that is kí n wá sọ nonsense rẹ̀ kí n wá sọ nǹkan tí ò ní túmọ̀ kéèyàn má rí nǹkan kan píìkì inú ọ̀rọ̀ mi bá àwọn bàbá àtìyá mi jẹ́ kó yé mi pé ayé kò tọ́ bí o kọ olóòkọ wọ́n lóòótọ́ dọ́jà òkúta owó lọ́wọ́ ọ̀wọ́n lọ́wọ́n owó bówó là ń rèké àgbẹ̀ tí bá ń sọ̀rọ̀ dókódóbò fapọ̀n fàbò sàn ti láyín lábẹ́rí sàn ti ṣèkan rí all sort of things mo á wò títí mo á wọjọ́ wájú program yẹn mo ní kò ní future
èmi lèmi sọ bẹ́ẹ̀ àkàndọ̀ ọ̀rọ̀ àwẹ̀ kòǹkò I am a philosopher. ṣùgbọ́n bó bá sọ lójú àwọn èèyàn ńgbà náà ọ̀tá ni ọ́ gáì kan náà bẹ̀rẹ̀ ńgbà náà tí mo sọ bẹ́ẹ̀ fún mo ní because gbogbo àwọn nǹkan ò ní foundation Yorùbá lè máa káàkiri cruise lónìí nítorí ẹ̀ kò ní future wọn ò lè máa gbọ́ forever Yorùbá yàtọ̀ gangan ó yàtọ̀ gidi nínú ẹ̀yà. nǹkan tó bá ti mọ̀ wípé ó lè bá yé àwọn ọmọ àwọn jẹ́ tó o bá ń ṣe wọn ní nínú dídùn sí ẹ forever because something of such wọ́n fẹ́ rí briefly kan mọ̀ rí mọ́. so gbogbo àwọn nǹkan yẹn ló wà nílẹ̀ pẹ̀lú Yínká tẹ́lẹ̀tẹ́lẹ̀. everything you do in life must have foundation la máa build lé lórí. irú program yẹn lack foundation ní society ti wà nílẹ̀ Yorùbá o mi sọ ẹ̀yà mi sọ lú mi bó bá jẹ́ China ní ìsìn kò jọ wọ́n lójú bó jẹ́ Japan ní ìsìn kò jọ wọ́n lójú Korea kò jọ wọ́n lójú India kò jọ wọ́n lójú America kò jọ wọ́n lójú London kò jọ wọ́n lójú but Yorùbá we are all cultured. cultural aspect of us a lè gbé sẹ́gbẹ́ kan but anytime tá a bá rí a máa embrace ẹ̀ anytime tó o bá rí ọmọ Yorùbá l'Amẹ́ríkà tó kó sófì tó wọ agbádá tó dé fìlà tó lò lẹ̀kẹ̀ ó tún wò lẹ́ẹ̀kan sí i ó wò lẹ́gbẹ̀ẹ́ dandan ni kọ́ ọmọ láìkẹ́ kọ́ ọmọ mọ́ rí pẹ̀lú ìmúra rẹ̀ tó yàtọ̀ ó yẹ̀ wò lẹ́gbẹ̀ẹ́ kan. so Yorùbá fẹ́ràn àṣà Yorùbá dẹ̀ fẹ́ràn ìkóra ẹni níjànú wọ́n fún gbogbo nǹkan lódiwọ̀n. ojú ara obìnrin Yorùbá kì í lanu gbàgá pé nǹkan ọmọkùnrin Yorùbá kì í lanu gbàgá pé. so láti ìgbà tọ́rọ̀ Sisi Alagbo ti wá bẹ̀rẹ̀ kí n máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kọ́ mọ́ dàbí ẹni pé Yínká ni mo wá àtáàkì kémi ó tó àtáàkì èèyàn mo ti máa ń san lórí sílẹ̀ o because mo mọ̀ pé wọn ò ní gbẹ́nu onítọ̀ náà falágbàfọ̀ bọ̀ èmi ò sọ reality mi dẹ̀ wojú tó fọ́ mi wélé tó ṣèdè èmi àti Yínká TNT kì í ṣe bí we don't know each other from Adam and Eve jùpá ń pàdé ara wa lórí social media àdẹ̀ríra lẹ́ẹ̀kan péré ilé ayé wa ẹ̀ẹ̀kan tí mo dẹ̀ rí náà mo dẹ̀ rí pé somehow ó kílàsà rẹ̀ mi ò kí ń bínú sẹ́ni tó bá ti kílàsà rẹ̀ ṣùgbọ́n ló tún máa ń bí mi sẹ́ni tó bá ti kílàsà rẹ̀ yes ẹni tó bá ti ń wo rẹ̀ above you mi ò kí ń nírú wọn bá ṣe nǹkan kan láyè mi because I always remain myself wherever I find myself. àwọn tá a jọ ń roll láti bẹ̀rẹ̀ ayé mi náà láti jọ ń roll the same. I've never seen myself as something special. ibi tí mo ti ń rẹ̀ fọwọ́ ọ̀rọ̀wọ́ náà mo sì ti ń rà dòní. so mi ìríra mi bí àwọn èèyàn ṣe rí mi gbogbo gbàtàn sọ pé Awíkonko kò yẹ kó máa dá lọ sóde mọ́ máa mú security dání mo ṣe lẹ́ẹ̀kan kò convenient fún mi mo drop ẹ̀ come on. mi rí mú mi wọ́n ń sáré bá mi sílẹ̀kùn bá mi ṣe nǹkan kan kò convenient fún mi that is not my nature. mo fẹ́ lọ bo mi mo ẹ wò Ọlọ́run máa sọ mi jàre owó tí ń fìgbà security kọ́ ló kó yà jẹ mi tó bẹ́ẹ̀ kọ́ ló jẹ mí níyà tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kò mọ̀ mí lára. bọ́lọ̀n bá wa ṣe mí lólówó lọ́la o tó ṣe mí lápèsìn lọ́la o tí mo tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o tí mo á dàbí àwọn Wizkid Davido ńgbà náà ni mo tó ripe dé stage yẹn. I don't like packaging and I don't package anything in my life. I am real always. So now Yínká ló post kìíní okay Eniola Sisi Alagbo post kìíní kan lénìí 3 hours before okay 2 hours before àbí 2 hours after Yínká TNT bá post ó bá repost yẹ ó kọ my consultation days are Monday and Wednesday come for your agbo at Ológun Ẹrú opposite Larry Mart filling station Ìbàdàn mo ti bá advertise àbí phone number ó fi síbẹ̀ ó post ẹ̀ síta that means nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò concern ẹ̀ ó rí bí gẹ́gẹ́ bí market
àbí marketing strategy pé bí ṣé ovarian náà máa ń pè é kó tó di pé ó máa last kó tó di pé ó máa kúrò lórí social media kó ń sáré fi tajà tí wọ́n wá ń sọ ní tí Yínká TNT wá post ní Eniola will rise again ń bo lọ́wọ́ tẹ́lẹ̀ Eniola ti dìde tẹ́lẹ̀ ni Eniola ò tí ì dìde àwọn èèyàn máa ń miss àwọn nǹkan kan mọ́ra wọn ẹ máa ń miss popularity mọ́ celebrity kò já bára wọn mọ́ you can never call me a celebrity I am not a celebrity I am just a public figure n ò tún popular gan n ò tún popular dáadáa so Sisi Alagbo yàtọ̀ sí public figure ọkàn popular lásán torí ọjà tí ń tà torí bọ́ọ̀lù ń ṣe kẹ́ńbẹ̀ so kò tí ì ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá máa ga tẹ́ sọ pé mo ga bóyá gbà náà mo ní special jet mo lè afford gbogbo nǹkan mo lè afford new cars are you getting me mo débì kan àwọn èèyàn wá ń wúlẹ̀ lọ ìgbà yẹn ni mo ẹsẹ̀ rice n ò tí ì rice sà n ò tí ì rice mà so as far as I'm concerned Sisi Alagbo ò tí ì dìde rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó popular ọjà rẹ̀ dẹ̀ ń tà ọlọ́run dẹ̀kẹ́ ọlọ́run fún lórí ọ̀fẹ́ ṣùgbọ́n kò máa lò ẹni tí ọba tí wàá mọ nǹkan lò kí lọ́lọ́mọ ṣe máa ń gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ o ọlọ́run ó fi lè kọ́ lẹ́kọ̀ọ́ bóyá láti ibẹ̀ yóò tún lé ayé ara ẹ̀ ṣe because lady yẹn jẹ́ kó yé wa wípé ì máa ń tà á sókè òkun ni ìyẹn ń sunkún ayé òun ti bàjẹ́ ayé rẹ̀ ò tí ì bàjẹ́ o so now ẹja sáré gbọ́ apology Sisi Alagbo okay ká gbọ́ apology Sisi Alagbo 1 minute 6 seconds gbére ni sorry. mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pé kó má bínú sí mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ ìyá mi mo bẹ̀ ẹbí mi ẹ jọ̀ọ́ ẹ má bínú omi ṣàṣègùn mo bẹ̀ gbogbo Alágbo kó má bínú mo bẹ̀ ìyá bí ọmọ ayé ẹ má bínú ẹ má dà omi nù tọmọtọmọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ Ọlọ́run ọba náà kó ṣe àforíjì fún mi ní ọkùnrin ní obìnrin mo bẹ̀ yín gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́. lọ́wọ́ àbíjókòó ń bolo ti ṣe Ọlọ́run kí lọ́kàn Ọlọ́run pẹ̀lú rádàdà tó ṣe ó ṣe Ọlọ́run náà ó ṣe ilé ayé ààrẹ ó dẹ̀ ṣe ààrẹ ó dẹ̀ ṣàwọn ẹbí ẹ ó ṣe Ọlọ́run náà ń bolo ti sọ Ọlọ́run nígbà tí ti pọ̀ pààyàn. nítorí Ọlọ́run ọmọ yìí ni mo jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo ti ṣàṣìṣe mo ti regret gbogbo mistake mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tó ní ilé ayé ẹ má bínú gbogbo ìyá bí ọmọ ayé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́ mi láwíjàre kọ̀kọ̀ lẹ́nu mi ní àwíjàre kọ̀kọ̀ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ Ọlọ́run tó tóbi jùlọ mo bẹ̀ yín Ọlọ́run ẹ má bínú gbogbo ìyá bí ọmọ ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ ní ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ ṣàforíjì ọmọ yín Sisi Alagbo ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ ẹ má bínú. ọba kọ́ ti fídíò ẹ jọ̀ọ́ ọmọ yín Sisi Alagbo ní bẹ̀yìn o ẹ jọ̀ọ́ ẹ má bínú Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú ó ń bẹ Ọlọ́run náà pé kọ́lọ́run náà má bínú well like I said òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ ẹ jẹ́ n play kékeré nínú ọ̀rọ̀ lédi yẹn kí n kàn fi kásẹ̀ ọ̀rọ̀ mi kékeré náà ní ń play ń bẹ̀ mi ì fẹ́ lò kọjá ìṣẹ́jú 5 sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo ti sọ lórí ọ̀rọ̀ Sisi Alagbo ó ní kẹ́yìn abiyamọ má da omi nù tọmọtọmọ ẹ má ṣèṣe abiyamọ tínú ń bí tó gbọ́ ọmọ jù sáàrin èrùn bínú rẹ̀ bá rọlẹ̀ èrùn tó gbọ́ ọmọ sí láàrin sínú tiẹ̀ ó rọlẹ̀ sínú tiwọn ó rọlẹ̀ àbí rírí táwọn bá rí ọmọ oúnjẹ làwọn rí so ẹ má bínú sí o bó ṣe sọ o ọmọ wí kò mọ̀ wí ó dénú ẹ̀ kò dénú ẹ̀ ó sá ti apologize àbí
still òkú tí kìí ṣe tẹni ọjọ́ tó fọ́. ẹnba mọ́lákàn bí ò ní fi gbẹ́ ẹ̀ mú mi. àwọn tí wọ́n mọ̀ ọ́ tí wọ́n ń patronize àwọn tí ń bá ara jà àwọn tó ń jọ interact àwọn náà lè bí ẹ̀. èmi ń tèmi fírífírí ni mò ń máa rí gbogbo wọn. kí nìdí táìmù mi mo ní nǹkan pàtàkì tí mo fẹ́ fi ṣe. àwọn programs wà tí mo máa ń wò lórí social media wọ́n pọ̀ gan. ṣùgbọ́n ní program tí mo fẹ́ wò lórí social media mo máa ń rí nǹkan kọ́ ń bẹ̀ o. ó máa já àwọn program tí mo máa rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. oríṣiríṣi interviews, oríṣiríṣi motivational talks tí mo máa learn 1 or 2 things ń bẹ̀ mo máa ń wò dáadáa. ṣùgbọ́n bí tí n ti ní rẹ̀ kọ̀ọ̀kọ́ ń bẹ̀ ò lè rí mi ń bẹ̀ tó bá wá rí mi ń bẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ ni. n bá ti ń wádìí màá wádìí rẹpẹtẹ kí n make sure pé mo ní ẹ̀rí tó pọ̀ lọ́wọ́ láti jagun torí gbogbo ohun táwọn wá sí lórí social media ogun ni o. káwa jagun ẹnu Yorùbá lẹ́ni tí ó sọ̀rọ̀ dòótọ́ yóò jagun ẹnu ẹni tí ó sòótọ́ dirọ́ yóò jagun ẹnu. so ọ̀rọ̀ Sisi Alagbo ti rí bó ṣe rí o. bọ̀ fáǹfààní ẹ̀yin tẹ̀ láǹfààní àti gbọ́ ẹ jẹ́ ń play ọ̀rọ̀ lady tó sì kẹta wọn níwọ̀nba màá kàn rọ̀ ọ̀nà ẹ̀ màá sọ gbólóǹbì méjì lé lórí. To tell me, so I didn't record it. I didn't even know that that's what she wanted to tell me. So who leaked the video? Who leaked the video at first? It was the husband. He said he wanted to mistakenly send it to his channel, his Facebook channel. So he now sends it. Now, ó fẹ́ mistakenly send ẹ̀ sí Facebook channel ẹ̀. And why ló send ẹ̀? Kí n bò ló send ẹ̀? He wanted to send it to himself, then he sent it to his Facebook channel. I now told him that, boy, I did not ask you people to make any video. And when I caught them making the video, I questioned them. They said they are not saving it. And I asked them to delete it. They promised me they deleted it. They reassured me that they deleted it. And in the morning, they now told me that they have something to tell me. Hold on, a question for you. I have a question for you. I was not paid any money. How did you? Yes. Wọ́n drug me, wọ́n ti báyìí, they are going to do my school there ni o, school ni mo lọ ṣe ń bẹ̀ o. So she asked me to stay in her house that since her place is closer to my school, I did not know that they have other intentions. I don't know that they want to use me for exploitation. I never knew. And now I cannot go to school again. My business has gone down because I'm just a young girl starting my life. I was selling skincare before I said I go and continue my school. I'm just 23 years old. I'm just starting my life. This thing has made me lose my relationship of 4 years. So I don't have anything again. My parents, I don't even know how to face them. I'm very, very disappointed at myself. All right. The question is that did you know about this video? Yes or no? When I knew about the video, I asked them to delete it. They did not even tell me that they were making video. When I caught her making it, I asked her that no, she said it's just their fantasy. And you know that before then, they threatened me already. And she promised that she's not saving the video. So in the morning, I think when the whole thing happened was when they were now begging me that anything I want to do, that anyway I want to take the man to, I should take him to that last class is going to sell his car to sort the damages. I was always crying that what is car compared to my name that I've been building for years. I used to suffer before I make any money that I have. Everybody, that's why my name has not even come far because I don't do it online. I don't come online for validation. I'm just taking my money underneath. So this was what she said. She called me. She said, "How are you? You know I like you so much." I said, "Yes, ma." She now said, "My husband too likes you." I said, "Thank you, ma." She now said, "There's something I want to tell you, but it's a secret." I now said, "That was that." She now said that if I hear that she promised that I'm not going to tell anybody about it. I said, "What is it?" I mean, I was already feeling indebted because I saw them as mother and father figure. I never even thought that they were going to tell me anything like that. So I promised her that, okay, any secret you want to tell me, I promise you I will keep it. So she now said, as she's telling me like this, I cannot say no because I've heard about it. And I said, what is that? She now told me that she's interested in me, that she and her husband, that there is this thing that they used to do outside, that they've done it to other people. She said there's one of my friends abroad that they used to do it together before, and she does not want any social media dragging, that if I go outside and go and talk, that she's going to make sure that she ruin my life, that she spoils my life, and as I've heard about it. So I was just living in fear. Everything I did is not conscious because normal me would never do such a thing. The man is not even somebody that I can even look at. And ever since then, I've been dying in silence. My BP is now 170. They are now recommending BP drugs for me. These people have damaged me. Okay. Sorry, darling. Sorry.
We can hear you, and it's been. I'm sure it's been a difficult time for you. My other question is: so on the day that you then went to meet them, did you eat or drink anything? Were you substance affected? They gave me drink. They told me that they just want to chill out. They did not even tell me that they were going to any hotel. I never knew they had other plans because I was very. She still made me feel safe with after everything. So I thought that they were just going to chill out as husband and wife. I even have the video of when they were dancing. I still have it on my Snapchat as where they went to. So they now gave me drink. I'll send it to you. They gave me a drink. So I think they spiked my drink. So I was not even feeling myself. Before causing is not something that if I take or I used to feel any type of way because it's not a harsh drink. So that day, the way I felt, I've never felt that way before. I don't even know how I even got to the hotel. I don't even know. I slept till I got to the hotel. These people just took advantage of me and they have spoiled my life like this. I don't even know where to start from. Kọ̀mọ́ bó ṣe dé hòtẹ́ẹ̀lì, kọ̀mọ́ bó ṣe wọnú mọ́tò, kọ̀mọ́ bó ṣe sọ̀kalẹ̀ lóòtẹ́ẹ̀lì, kọ̀mọ́ bó ṣe gòkè, kọ̀mọ́ bó ṣe bóyá dá bọ́ngálò dẹ̀ ni, kọ̀mọ́ bó ṣe sílẹ̀, kọ̀mọ́ bó ṣe wọlé, kọ̀mọ́ bó ṣe dórí bẹ́ẹ̀, kọ̀mọ́ bó ṣe bọ́ pátá, kọ̀mọ́ bó ṣe bọ́ ṣòkòtò, kọ̀mọ́ bó ṣe gbogbo ẹ̀. Ṣé dèdèrè ló pe gbogbo wa ni? Your life is not good. I'm just starting my life. I just let me just go and quote. I'm the firstborn of my parents. This is not my sister. This is my last question, just so other people can engage with you. So after everything happened, did they give you any money? Like, what did they say? They did not give me any money. She did not give me any money. She did not offer me any money. She was only begging me. And I did not answer. She was now telling me that anyway I want to take the husband to, I should take him to go. I was just crying. I was very, very helpless. Okay, calm down. Oh, yeah, now, what year did this happen? What date? It happened this year, February this year. February? Yes. So it's just that was the time I was writing my exams. I did not even, I was unable to concentrate on my exams. Okay, fine. The question is that how did you meet Sisi Alagbo? How did you know her? Yes, I gained admission in Toro Idariji last year November. So my mom took me to, she wanted to buy arts from Sisi Alagbo. No, I already have where I wanted to stay at Ibadan. So when we now go to Sisi Alagbo's place, she saw me, she was asking that, who is this? My mom told her that she's her daughter. So she said, where am I going to? And with my bag, because I was carrying my load. I just wanted to resume school. So when we now told her where I got accommodation, where my mom's other friend I wanted to stay at her place initially was, she said it's very far, that her place is still closer to the school. And we trusted that we saw her as somebody that is good because the way she welcomed me, and I didn't even ask her for accommodation. I didn't ask her. She was one that said since her place is closer, then I should stay there. I didn't know they had other plans. I didn't know that it's not that I'm just saying that all these videos, this is not the first time she used to sell it to Arab people. It's just so unfortunate. Ibi tí mo fẹ́ mú jáde ń bẹ̀ náà nù pé this is not the first time that she was sending it to Arab people. Ó wà deliberate, ó wà commercial bí àṣà Gbénga Adébóyè, ó wà publicistic, sometimes ó wà linguistic, many times ó wà statistic. Ó ga fún ọtán rí London. Alábẹ̀fẹ́ ti London dé, London guana, London guata, London guana, London guata, London dun, London dun, London linle, London nautica. Bó bá wọ̀lú London, ọ̀rẹ́ lajú ẹ̀ sílẹ̀, àwọn kan jẹ́ spectator, àwọn náà ń gbé inú London, àwọn music cinema, this man to be too nice, wọ́n gbọ́n fífi wọn á fẹ́ dé ọmọ lẹ̀. Kò mọ́ bá pàdé lọ́ọ̀kì rárá, wọn tó ń bẹ l'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ni ò bá múra yóò lu gbàdí wọn ẹ̀jẹ̀ owó ẹrú ìbáni. Kò tí ẹ̀jẹ̀ owó ẹrú ìbáni. Kò tí ìtàn nínú ọmọ Naija. Àmọ́túgọ́ bírí glory. Alábẹ̀fẹ́ ò gbárù ẹ̀fẹ́ nìkan. Wàláì ẹni rí mi yé nǹkan lórí e. Bẹ́ẹ̀yàn bá sọ mí nù ó parí. Bèrè lọ́wọ́ onítàn ó lè yín mú. Àmọ́ ó sọ fàánú dandan yóò padà dùn onítàn òun bó pẹ́ bóyá fún ẹ̀dán rí London. Alábẹ̀fẹ́ ti London dé. Well, díẹ̀ tó nù kún nìkan láò ok ọlọ́nkàn fẹ́ expose wọn ni mo rórí sí comment ni mo fẹ́ sọ̀rọ̀ sí. Reality ni gbogbo nǹkan tẹ́ ń sọ ní comment yẹn, kì í ṣe first time wọn lélẹ́yìí, wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Nǹkan kan náà ni máa ń kó síyàn lẹ́mìí, send ẹ̀ a máa fi popular. Send ẹ̀ at least àwọn èèyàn tẹ a máa go viral. Ìbéèrè mi lọ́wọ́ wọn ni pé àwọn tí Toto Mẹ́lẹ́tò wọn jáde sẹ́yìn tán go viral, mélòó wọn ló live to tell story nísìn, mélòó wọn ló remain the same, mélòó wọn ni popularity yẹn sì remain. Ẹ̀rántí tí mo yọjọ́ ní
mú jẹ ni ẹ ń bá dẹ̀ wá ń fọkàn sí pé bíi tiwa sáfèjì ni kinní kankan ó yàtọ̀ síra wọn o. Ọlọ́run mọ nǹkan tó ṣèèsì yàtọ̀ sí nǹkan tẹ́ ẹ máa ṣe. Tí mo yọ wà deliberate, tí Sisi Alagbo wà deliberate, tí kan náà tí wọ́n lọ fẹ́ nìkan tó ná yàwó wa rẹ̀ ránṣẹ́ ó wà deliberate. Tí tiwa savage kò wà deliberate. Torí ẹ̀ lọ́lọ́run ṣe mú jẹ́rí ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lọ jẹ́rí ẹ̀ o, bọ̀ kò dín popularity tiwa kù torí pọ́lọ́run rínú ẹ̀. Ó dẹ̀ mọ̀ wípé wọ́n fẹ́ fi báyé ẹ̀ jẹ́ ni. Ẹ̀ǹtẹ̀ bá wá dúró ní dúró pé kẹ́ báyé ẹ̀ jẹ́, Ọlọ́run máa dúró ní dúró wípé ókè ìwọ kọ́ lọ́lọ́run, èmi lọ́lọ́run. Ní títí wá yẹn, because every one of us ló pìtì ẹ̀. Nta dẹ̀ sọ́gbà náà ni pé kò sẹ́ni tí kì í ní ìbálòpọ̀, gbogbo ẹni tó ti mature tó ti mọ ibi tán fi sí àti ibi tán ti gbà á. Gbogbo ni wọ́n ń ṣe, gbogbo ala ń ṣe nínú ilé. A dẹ̀ calculate irú títí wá yẹn bó lẹ́ni yẹn ṣe rí record sóńtọ̀ mú fóònù dání ni no. Shade tó nítọ̀ ń lò ló fi record ẹ̀. Ìyẹn glass tó wà lójú ẹ̀ ló fi record ẹ̀. Ìyẹn lè fi gò sójú kéèyàn má lè béèrè lọ́wọ́ ẹ̀ pé irú ìgò wo ló gbé sójú yìí o. Because láyé ìgbà yẹn kò sẹ́ni tó tí majority àwọn èèyàn tí mọ̀ wípé àwọn ìgò kan wà tó jẹ́ pé kámẹ́rà ìgò ni. So gbogbo tí ń lọ là ń fọkàn bá lọ, àmọ́ tó real, àmọ́ ilé ìtàn package, àmọ́ ilé tí ò real. N tó piss me off ni apology Sisi Alagbo kò real. Bóyá kẹ́ lọ tún mi package. Ǹdó àwọn èèyàn ti gbọ́n tẹ́ sọ o, wọ́n dẹ̀ ti gbà o. Because ọ̀rọ̀ Nàìjíríà bí tẹ́ bá ti ń sòótọ́ ọ̀rọ̀ wọn ànífẹ́ jẹ́ kẹ́ sọ. Ó ti tó jàre èèyàn tí ò bá ṣe rí kó káàsì stone àkọ́kọ́ ta ni ò ṣerú ẹ̀ rí, ta ni ò láṣìírí, ta ni ò ní kinní kan lóòótọ́ ni. Ṣùgbọ́n èyí tó bá tú ẹja sọ. Ẹ ń bímọ sọ́jà lọ́sàn gangan ló ní ká yọ wá wò dí òun. So kò jù bẹ́ẹ̀ lọ, ní tí bá ti ń bẹ́ ń ta òun ẹja discuss ẹ̀. Ẹyẹ mọ̀ stop ẹ̀ máwọn èèyàn lẹ́nu. N tó kó bá yí nǹkan nìsín ni pé ó fẹ́ prúfù yèyé ìyá abiyamọ. Wọ́n á ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà yín pọ́n rọ́léwé. Wọ́n tà láwọn ìmọ̀ jẹ́ ọ̀pẹ́ ń gbá. Ibì kan náà ni ó yọrí sí, ibì kan náà ni ó já sí. Wọ́n bá apologize bí ọ̀dọ́ kan wọn wàhálà lé ayé tiwọn. Ilé ayé tiwọn kọ́ láàmú gbé well oníyànṣẹ́ ọlọ́bẹ̀ẹ́sẹ̀ yìí tẹ́ bá mi fẹ́ jẹ́ ẹsẹ̀ ẹ̀kọ́ àìbínú òun ní fàyè gba kọ́ọ̀lù torí pé mo kàn wá briefly ní tó gbé mi wá náà ni mo dẹ̀ ti ṣàlàyé òun Ọlọ́run nínú àánú ẹ̀ yóò máa sọ gbogbo wa o yóò wà pẹ̀lú gbogbo wa o àní rí dààmú àní rí jàǹbá àní rí bí o. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmàdè TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ àbẹ́yìn wà labroad ẹ fẹ́ kọ́ ọmọ yín bá wa darapọ̀ mọ́ Yorùbá class wa ẹ wá fẹ́ béèrè àlàyé sí níwájú lórí ẹ̀ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrì òní wọ́mi o orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọ̀ àjùwàṣe o ó dàárọ̀ òun ayọ̀ lásùn I love you all.